Ó ga o. Ẹ̀yin obìnrin kan. Ẹ máa ń rò pé tẹ́ bá ti ní marriage certificate ẹ ti ṣe court wedding. Ẹ ti ní certificate oko ọkùnrin. Ẹ ti ní certificate ìyá ìgbésí ayé ẹ̀. Ìjọba, pàápàá ìjọba aláwọ̀ dúdú, pàápàá Africa, Nigeria, ó yẹ kẹ́ cancel marriage certificate. Ó yẹ kẹ́ cancel registry. Registry yẹn ẹ fún àwọn obìnrin fi ń balẹ̀ ayé jẹ́. Àwọn obìnrin fi ń dalẹ̀ ayé rú. Àwọn obìnrin fi tó bá yá oríṣiríṣi àgà tẹ́ bá ṣọ́ra àjàkálẹ̀ àná àwọlé ayé torí pé ẹ ti ń ba ìgbésí ayé jẹ́ pẹ̀lú marriage certificate àbí marriage registry òfò tẹ́lẹ̀ ìṣe. I am telling you, ní ayé àtijọ́ láyé àwọn bàbá wa tí wọ́n bá ṣe nǹkan tó dáa, tí baálẹ̀ kan bá wà nílùú kan, àbọ́kùnrin kan wà nílùú kan, kódà kó ti fẹ́ mẹ́fà, tí ó bá ṣe nǹkan tó dáa fún ìran kan, wọ́n á mú ọmọ wọn kékeré wọ́n lọ fi tá lọ́rẹ, wọn ò ní kó má fẹ́. Àwọn ọba tó ìjòyè náà máa ń sábà ṣe fún. Nísìn ẹ̀yin obìnrin tẹ́ bá ti ní marriage certificate lọ́wọ́, ẹ máa ń fi pé ẹ ti ní certificate oko ọkùnrin. We really need to address this issue. Ẹ máa rò bóyá certificate oko ọkùnrin ti wà lọ́wọ́ yín. Marriage certificate yẹn máa ń so jọ yín lójú, ó máa ń ka yín lára débi wípé ẹ fi pé àwọn nǹkan tí ọkùnrin yẹn ti gbélé ayé ṣe kó tó fún yín ní marriage certificate yẹn kò wà valid. Marriage certificate yẹn máa ń kó sí ọpọlọ yín. It is high time ẹ ní láti cancel marriage certificate registry marriage. Gbogbo yín náà yín obìnrin ẹ máa fira yín wí ọkùnrin. Ẹ ní marriage certificate torí pé ti ní marriage certificate lọ́wọ́ ọkùnrin ò gbọ́dọ̀ cheat, kò gbọ́dọ̀ dóko mi. Tí ẹ bá ní obìnrin lọ́rẹ̀ẹ́ tẹ́ lọ sọ fún pé ọkọ yín cheat, tó sọ fún yín pé kó fi ọkọ ẹ̀ lẹ̀, tó bá ṣọ́ra tó bá fi ọkọ ẹ̀ lẹ̀, mo lè bet life mi á padà lọ dó ọkọ ẹ̀ lẹ́yìn. Olórí burúkú èèyàn ló máa advice wo obìnrin pé torí pé ọkọ ẹ̀ lọ dóbò ta filẹ̀ ó cheat. Ṣé rí marriage certificate ẹ gbọ́kànlé yẹn, èmi ń bẹ ìjọba kó cancel ẹ̀. Èmi ń bẹ ìjọba kó fi òpin sí court wedding. Ẹ ti balẹ̀ ayé jẹ́ ẹ̀yin obìnrin. Ẹ ti fi court marriage, ẹ ti fi balẹ̀ ayé jẹ́, ó ti ń get into your head. Ẹ ti rò pé court marriage tẹ́ ẹ ṣe marriage certificate paper tó gbé lé yín lọ́wọ́ yẹn, nítorí pé ẹ ti lọ sí court marriage, ẹ ti marry ọkùnrin, ẹ ti marry ẹ pẹ̀lú okó ẹ̀. Ẹ ti marry ẹ pẹ̀lú conscience àti heart, ẹ ti marry ẹ pẹ̀lú kádàrá ẹ, kò rí bẹ́ẹ̀ o. Àwọn ayé àwọn bàbá wa Solomon ló ṣe ìyàwó for everybody ní anybody nínú Bible o. Marriage tó bá ti yẹ̀ lẹ́yìn wípé wọ́n máa ń fi certificate ti àfà tó máa ń fi kéwú kọ àti ti church, ẹ cancel marriage certificate ti court. Ó ti ń jẹ́ kí àwọn obìnrin máa misbehave. Ó ti ń jẹ́ kí àwọn obìnrin máa feel wípé àwọn ní power over oko ọkùnrin. Àwọn ní power over ìgbésí ayé ọkùnrin. Ó ń ba ayé ọ̀pọ̀lọpọ̀ obìnrin jẹ́. So torí pé obìnrin mi ti ní marriage certificate nísìn, àwọn ọmọ tí ọkùnrin mi ti tó bí tẹ́lẹ̀ kò wà valid mọ́. Ọmọ tí ẹ ti rí obìnrin tí ó jẹ́ kí àwọn ọmọ ẹ̀ kó dé ibi tí wọ́n ti ń sin bàbá wọn torí pé ó pè rẹ̀ ní legal wife. Mo ti rí obìnrin tí ó jẹ́ kí àwọn ọmọ kó bu yẹ̀pẹ̀ lórí bàbá wọn torí pé ó jẹ́ legal wife. Ẹ̀yin olórí wa, ẹ look into it. Ẹ cancel marriage certificate registry marriage. Ẹ cancel ẹ̀, ó ń balẹ̀ ayé jẹ́. Ó ń dalẹ̀ ayé rú. Kò jẹ́ káwọn obìnrin mi kan sit tight. Kò jẹ́ kí wọ́n sit tight. Òun ló fà tí obìnrin mi máa fi feel pé equal right ló ní pẹ̀lú ọkùnrin. Àwọn àṣàkáṣà àṣàrédèrèdè àṣà orí burúkú. Tá bá fẹ́ káṣà jẹ́ ká mú ìyí tó dá nínú àwọn àṣà òyìnbó. Unfortunately a kì í ṣe òyìnbó. Àbí níbo lẹ ti rí tó òyìnbó ti fẹ́ ṣe wedding tó mú ẹja tó méku tó máa dùn. Tó kó ewúrẹ́ tó kó epo àtòróró. Àwa ṣe engagement àkádùn àkórógbó àkó gbogbo ẹ̀ síbẹ̀. Àṣà wa yàtọ̀ completely. Borrowed culture náà ni marriage certificate ìtajajà borrow. O lana abuse ẹ̀. Marriage certificate ẹ máa ní ẹ̀yin ni legal wife. Ẹ̀yin lẹ ní right gbogbo nǹkan tó ní, ẹ ní right sí okó ẹ̀. Ṣé ẹ marry okó ẹ̀ ní court ni? Ṣé wọ́n fún yín ní certificate okó ẹ̀ nígbà tó máa fún yín ní okó, tẹ́ máa fún yín marriage certificate ní court. Ṣé wọ́n fún yín ní certificate okó ọkọ yín ni? Ṣé wọ́n fún yín ní certificate okó ọkọ yín? Ṣé wọ́n fún yín ní certificate over ọmọ tí ọkọ yín ti bí tẹ́lẹ̀ wípé kò wà valid? Ẹ má balẹ̀ ayé jẹ́, ẹ ń balẹ̀ ayé jẹ́.
ẹ ń balẹ̀ ayé jẹ́ yín ìjọba ẹ cancel marriage certificate ẹ cancel registry ó ń dalẹ̀ ayé rú ó jẹ́ kí ọpọlọ àwọn obìnrin kó kúrò níwájú ó ti shift sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ obìnrin marriage certificate yẹn ti jẹ́ kó ọpọlọ wọn shift sẹ́yìn ó ti dalẹ̀ ayé ọ̀pọ̀lọpọ̀ rú ó jẹ́ kó ọ̀pọ̀lọpọ̀ obìnrin máa misbehave kó fi pa wọn ní power ó jẹ́ kó máa fi pa wọn ní power ó jẹ́ kó balẹ̀ ayé jẹ́ obìnrin tí ò lè pa ìtàn ẹni tó lọ ṣe marriage fún obìnrin tí ò lè pa ìtàn ẹni tó ṣe registry fún tó jẹ́ pé àkọ́fẹ́ tó bímọ fún ọkùnrin ló lè pa ìtàn ẹ̀ tó jẹ́ pé àkọ́fẹ́ ìyàwó ẹ̀ ló dó okó ẹ̀ nígbà tí okó ẹ̀ sì níyì ẹni tó kọ́kọ́ bímọ fún ló dó okó ẹ̀ nígbà tí okó ẹ̀ sì ní tó sì lágbára dáadáa láti dóbò dáadáa obìnrin tó wá ní ìrọ̀lẹ́ ayé ọkùnrin nítorí pé ó ti lọ ṣe certificate marriage certificate á ní àwọn tó mọ ìtàn tó lè pa ìtàn ìbẹ̀rẹ̀ ọkùnrin á ní wọn wà valid mọ́ ẹ rí pé ilé ayé ti bàjẹ́ ẹ rí pé ẹ̀yin ìjọba wa ẹ rí pé yẹ kẹ́ cancel marriage certificate registry nǹkan tó bá ti yẹ lára wípé kó lọ sí mosque kó lọ ṣe nìkáì kó fún wọn ní certificate kó lọ sí church kan lọ wedding kó fún wọn ní certificate cancel marriage certificate ti court ó ti jẹ́ káwọn obìnrin ya wèrè marriage certificate ti gba ó ti sọ àwọn obìnrin mi di wèrè ó ti sọ wọ́n di dàkúdà marriage certificate ti balẹ̀ ayé jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ilé ló ti dàrú lórí marriage certificate kò sí certificate oko kò síbi tí wọ́n ti sọ wọ́n ní ọkùnrin cheat African man ní cheat á mọ̀ pé bí Solomon ṣe fẹ́ ìyàwó tó àgbọ́lá kọ́lẹ̀ pé àwọn ìyàwó Solomon kọ̀ọ̀kan wọn lọ tìtorí ẹ̀ sọ pé ọkọ wọn ń dóbò mi àwọn náà fẹ́ lọ dókò mi marriage certificate ti jẹ́ káwọn obìnrin fi pé equal right làwọn ní marriage certificate jẹ́ káwọn obìnrin sọ values àti integrity nù ẹ máa rẹ́ lòmí á ní ó ṣe ṣé mi náà ò lè ṣe tó bá lọ ṣe integrity ara ẹ níbo ló fi sí níbo ló fi value ẹ sí asobìnrin obìnrin mi a máa sọ with abandoned impunity pé òun ṣe kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ nítorí pé wọ́n ti believe pé equal right làwọn ní marriage certificate ló ń jẹ́ kóbìnrin mi kó fi ọkùnrin sínú ìgbèkùn marriage certificate cancel marriage certificate ẹ̀yin olórí wa kò wúlò ń balẹ̀ ayé jẹ́ àwọn obìnrin wa pàápàá àwọn obìnrin èèyàn dúdú wọ́n ń lò báṣubàṣu wọ́n fi ń terrorize àwọn ọkùnrin wọ́n fi ń terrorize àwọn ọmọ tí àwọn ọkùnrin ti bí tẹ́lẹ̀ wọ́n lò bó ṣe yẹ kí wọ́n lò gbogbo nǹkan tí wọ́n bá ti mú dání bá wọ́n máa ń lò báṣubàṣu ni wọ́n fi ń terrorize àwọn ọmọ tó ti bí tẹ́lẹ̀ wọ́n fi ń terrorize àwọn ọkùnrin wọ́n fi ń balẹ̀ ayé àwọn ọkùnrin jẹ́ marriage certificate court wedding cancel scrap ẹni tí ò bá lè fẹ́ ọkùnrin tó bá ti ń fẹ́ ọkùnrin má máa fi pé ó fẹ́ ọkùnrin ò gbọ́dọ̀ dóbò ń ta kò sí bó ṣe fine tó téèyàn kan bá sọ pé ọkọ ẹ̀ dóbò ń ta torí ẹ̀ kò filẹ̀ olórí burúkú èèyàn ló máa ṣe bó máa padà lọ dú ọkọ ẹ̀ lẹ́yìn tó bá ti mọ̀ pé kọ́kọ́ ẹ̀ má dóbò ń ta dúró nílé àwọn òbí ẹ̀ marriage certificate wèrè tẹ́ fi ń darí ayé orú tẹ́ máa ní ọmọ tọkùnrin bí tẹ́lẹ̀ kò kì í ṣe ọmọ tiyín lọ́mọ báwo lẹ ṣe fẹ́ jèrè ọmọ tiyín ẹ lè jèrè ẹ̀ ọbọ yìí jèrè lẹ́yìn ọkọ torí wípé àwọn tó mọ ìtàn àwọn ọkọ tẹ́ ẹ fẹ́ òun lẹ lọ fi certificate báyé wọn jẹ́ ẹ lè jèrè tiyín kì í ṣe pé tẹ́ gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ń gbé ọmọ ọlọ́mọ pamọ́ ẹ ń ba yí àwọn ọmọ yín jẹ́ ni o ẹ mú ọjọ́ ọ̀la àwọn ọmọ yín ẹ ń ṣe báyìí ẹ ń bàjẹ́ fúnra yín gbogbo ẹ̀ ló máa lẹ́yìn tí ó bàbá bá rẹ́dì láti wà nínú ayé ọmọ ẹ̀ tí kò ṣe bàbá tí ó wà responsible bàbá tó fẹ́ wà nínú ayé ọmọ ẹ̀ tó ti torí pé wà tí bàbá ń jà tó gbé ọmọ sápamọ́ fún àbí tó jẹ́ kó ní sè nínú ayé ọmọ yìí ò lè lálùbáríkà lọ́jọ́ iwájú o kò sí bó ṣe fẹ́ ṣe ayọ̀lẹ̀ ọdún 10 ẹni ọmọ yìí ò lè lálùbáríkà torí pé ojú 4 ló ń bímọ bí ò bá tiẹ̀ tọ́ ṣùgbọ́n tó fẹ́ ní connection pẹ̀lú àwọn ọmọ ẹ̀ tó fẹ́ máa bá àwọn ọmọ ẹ̀ sọ̀rọ̀ tó gba àwọn ọmọ ẹ̀ aya ọ̀lẹ lèèyàn ń gbà èèyàn kì í gba ọmọ ọ̀lẹ o a kì í gbà kàtà lọ́wọ́ akítì ẹnìkan kì í gbọ́dọ̀ gba bàbá ilé bàbá ẹni lọ́wọ́ ẹni gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ń gbé ọmọ pamọ́ fún bàbá wọn gbogbo ẹ̀yin obìnrin tí àwọn bàbá wọn ready láti wà nínú ilé ayé wọn tẹ́ ń gbé wọn pamọ́ either for one reason or the other bóyá torí pé ẹ fẹ́ fi gba owó ìjọba bóyá torí pé ẹ fẹ́ fi pé punishment lẹ fẹ́ fi means of to get back to the man ni ayé àwọn ọmọ yẹn ò lè dá wọn ò lè lálùbáríkà táwọn ọmọ bá choose láti má rí bàbá wọn fine on their own tí bàbá bá choose láti má wá rí ọmọ ẹ̀
on his own. But tẹ́ ẹ bá lọ́wọ́ sí ìwọ obìnrin kí ọmọ má rí bàbá ẹ̀ tó gbé kan pamọ́, ó ti kórí burúkú bá àwọn ọmọ yẹn. Àwọn ọmọ yẹn ó ti kó ṣì bá wọn. Ó ti fi ìpilẹ̀ṣẹ̀ ìbànújẹ́ àti èpè àti ègún, ó ti fi tẹ́lẹ̀ ìgbésí ayé fún àwọn ọmọ yẹn 10 years to this time wọ́n á jìyà ẹ̀. Àdàbí tí ò bá ń ṣe àtọ̀ yẹn ló bí wọn. Ẹ continue, àníyé máa sọ. Torí nígbà tó bá dọjọ́ iwájú tẹ́ bá tó bá ṣẹlẹ̀, tẹ́ bá kọjú sọ́lọ́run tọ́lọ́run ò dá yín lóhùn kẹ́ mọ̀ pé nǹkan tẹ́ ṣe ẹ̀yin lẹ fọwọ́ ara yín ba yé àwọn ọmọ yín jẹ́ o. Ó máa lẹ́yìn o. Tó bá jẹ́ bàbá tí ò ní interest, ẹ fílẹ̀ kó lọ fèsì Ọlọ́run ẹ̀. Tó bá jẹ́ pé ọmọ ni ò ní interest, ẹ má force ẹ̀bẹ̀, má ní ọwọ́ nínú pé kí bàbá má ní access sí ọmọ ẹ̀. Tó bá ti ní ọwọ́ nínú pé kí bàbá má ní access sí ọmọ ẹ̀, ó ti bà ìgbésí ayé àwọn ọmọ yẹn jẹ́. Ó ti fi ègún lẹ̀ fún àwọn ọmọ yẹn. Ó ti fi ègún, ó lè má live láti nígbà táwọn ọmọ yẹn bá ń jìyà ẹ̀, wọ́n máa jẹ ìyà ẹ̀ o. Gbogbo ẹ̀yin obìnrin tẹ́ wà in that attitude ẹ lọ change. Tí ọmọ ò bá fẹ́ rí bàbá, fine. In fact, ọmọ bá wà lábẹ́ ẹ̀ tí ò tí pé 18 tó lóun ò fẹ́ rí bàbá ẹ̀, you must láti kàn nípa fún. Ó ń láti ní connection pẹ̀lú bàbá ẹ̀. Tó bá pé 18 ò lè má force ẹ̀ mọ́. Bẹ̀ tó bá sì wà lábẹ́ ẹ̀ tí ò fẹ́ ní nǹkan kan ṣe pẹ̀lú bàbá ẹ̀ tó sì wà below 18, ó ń láti kàn nípa fún. I'm telling you, ẹ lọ jáwọ́ o. Tó bá dẹ̀ jẹ́ wípé ọmọ yẹn ó ti wà above 18 òun ni ò fẹ́ rí bàbá ẹ̀, wá máa bá sọ̀rọ̀ from time to time kó change mind ẹ̀ mi ní kó force ẹ̀. Bẹ̀ tí ò bá síbẹ̀ tó jẹ́ pé ìwọ lòun engineer ẹ̀, orí burúkú lòun engineer fáwọn ọmọ yẹn o. Kò sí bó ṣe lè rí àwọn ọmọ yẹn, bó ṣe lè rí wọn tọ́tó, o ò lè jèrè wọn o. Wọ́n á fún ẹ ní ìbànújẹ́ lọ́jọ́ alẹ́, kò sọ́gbọ́n torí ègún tó fi sílẹ̀ fún wọn. I'm telling you, ó da ìrìn àjò àwọn ọmọ yẹn rú, ó dàgbé sí ayé wọn rú. Ẹ lọ jáwọ́ o. Àwọn nǹkan kan ẹ máa wo nǹkan tó ń pè ní spirituality around you. Àwọn nǹkan wà tí ẹ̀yin ò fi ojú rí. Àwọn nǹkan kan wà tí ẹ̀yin ò fi ojú rí. Torí wọ́n ní pé nǹkan tí àgbàlagbà bá sùn tó bá rí, bí ọmọdé bá gun pẹ̀tẹ́ẹ̀sì ó lè má rí. Gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ń ṣe bẹ́ẹ̀, ẹ lè jèrè àwọn ọmọ yẹn o. I'm telling you, àwọn ọmọ yẹn máa padà pa yín lẹ́kún. Ẹ lọ jáwọ́. Mi ò ṣépè o. Ẹ lọ jáwọ́. Tó bá ti ní ọwọ́ ń bẹ̀ láti fi punish ọkùnrin tí ẹ pé ìwọ ló ní ọwọ́ ń bẹ̀, ò lè ráwọn ọmọ yẹn tọ́ o. Bó bá rí wọn tọ́ nígbà tó bá yàwọ́ mọ́ ẹ lọ́wọ́, ọwọ́ ẹ̀ ò ní ká. Ṣùgbọ́n tó bá jẹ́ pé bàbá ló fúnra rẹ̀ sọ pé no, ẹ fílẹ̀ á gbèrè tiẹ̀. Nǹkan méjì ni mo mú wá fún yín lénìí, ẹ̀yin àgbààgbà, pàápàá ẹ̀yin olórí wa. Àwọn marriage certificate court wedding ó ti ya àwọn obìnrin wa, ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wa ní wèrè. Ẹ jẹ́ ya cancel ẹ̀ kí ìgbésí ayé ká má bà, torí ayé àwọn ọkùnrin ń bàjẹ́ lórí certificate. Ayé àwọn ọmọ tó ti bí before certificate ayé wọn ń bàjẹ́. Ẹ tètè ya cancel ẹ̀ o. Nǹkan tó bá ti fẹ̀kọ̀ tẹ́lẹ̀, àwọn òfin àtọwọ́dá tó yàtọ̀ sí òfin Ọlọ́run tẹ́lẹ̀, ìyà la máa ń bá bọ̀ ń bẹ̀. Ìyà ni la máa ń bá bọ̀ ń bẹ̀. Torí kò sí tó kọ Ọlọ́run pẹ̀lú marriage certificate òfin àtọwọ́dá ni. Kẹ́ fẹ́ra yín lọ lọ́mọ ẹ máa bí sí kẹ́ máa rẹ̀ sí kẹ́ sì máa gbáyùn lórí ilẹ̀. Lára BBC ni pé kókùnrin máa bẹ́ òbò lọ. Nǹkan tó jẹ ọkọ ẹni wípé máa remind ẹ pé kó má kó àrùn wá bá ẹ. Mo mọ̀ pé ẹni fẹ́ gbọ́. Máa remind ẹ kó má kó àrùn wá bá ẹ. Kó má dẹ̀ dó àbúrò ẹ, kó má dó ẹ̀jẹ̀ ẹ. Bó bá dọ̀rẹ́ ẹ̀gọ́ tọ́rọ̀ ẹ bá làbò fún ó ṣọmọ yẹ ẹ. But tó bá ti remind ẹ pé ìjọ́ tó bá ti kó àrùn wá bá mi is the end. But o ò lè ṣọ́kùnrin. O ò dẹ̀ lè fi rẹ̀ wé ọkùnrin torí pé nǹkan ẹlẹgẹ́ ló jẹ́ gẹ́gẹ́ bí obìnrin. Marriage certificate ò dẹ̀ mú ọkùnrin mọ́lẹ̀ o. Marriage certificate yẹn fi ń kó bára yín ó ti yà yín wèrè. Ẹ̀yin olórí wa, ẹ bá wa rí sí. Marriage certificate ti cause a problem. Court wedding, ẹ scrap ẹ̀. Ó ń ba yí àwọn ọmọ tí wọn tán bí outside wedlock jẹ́. Ẹ má gbàgbé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bímọ outside wedlock iná máa ń mọ history, náà máa ń mọ àpálé, àlúdé, àkọ́fẹ́ ọkọ wọn. Tó bá wá yá ẹnìkan wá dìde from nowhere, ẹ wá ní kẹ́nìkan tó dìde from nowhere, báwo lè ṣe fẹ́ kó jèrè ọmọ nígbà tó yẹ pé ọmọ tó lè sọ history tí ìyá ẹ̀ lè sọ history. Marriage certificate ti jẹ́ kán kẹ̀yìn sí. Ẹ jọ̀ọ́ ẹ̀yin olórí wa, look into it. Ẹ̀yin obìnrin wa náà, gbogbo ẹ̀yin obìnrin tẹ́ mọ́mọ́ gbé gbà lọ́wọ́ bàbá,
tẹ́ fi ń pọ́n bàbá lójú Ọlọ́run má jẹ́ kẹ́ sunkún níkẹyìn ó dàbọ̀ ire o.